ọjọ́ ìbí náà. Nípa ti adájọ́ ọjọ́ pé ó ọjọ́ ṣeé kù. ṣe òjò bọ́jọ́ jẹ́ àṣà ìsàn abẹ́yìn òde bá wa òkú òjijì òde bá wa pápá àdùpẹ́. Ayẹkẹ́ ń ṣe lé ní sà ọdún kèlò ní ká pè é lọ́jọ́ ìbí lọ́dún. ọdún kan ni ọjọ́ kan. Èyí bí 70-80. Ẹ̀gbọ́n mi mọ Quran dáadáa mo mọ Bible díẹ̀ Bíbélì wípé ẹgbẹ̀rún ọdún lójú Ọlọ́run ó dàbí ìṣọ́ ó dàbí a second not a minute. So mo gbàgbọ́ pé mo rá mo ṣe fẹ́ rìn léni. Ẹ̀rá mo rá tẹ́lẹ̀ mo ṣe fẹ́ rìn léni. Ìtí wọ́n á ṣe mi nìkan èmi àti Táyé mi. Táyé náà wà níbí lẹ́nu. Lágbára lọ. Tábà lórí pápá tábà lórí họ́ọ̀mù àrí Táyé. Ẹ fi wọn pa wọn wáyé lẹ́nu. Àwa kan bẹ́ẹ̀ la fẹ́ kà ní ìrìn àdépèlé tá a bá ń sọ nípa experience lójú ti rí tí gbogbo ẹ ti. Nǹkan ti ṣe mí o, ó ti ṣe nǹkan. Nǹkan ṣe mí. Ẹ̀yin náà ṣe mẹ́wàá, ẹ ṣe mẹ́wàá. Yorùbá ní ìsọ nǹkan ti ṣe mí mo ti ṣe nǹkan ṣùgbọ́n Yorùbá ní orí tá a bá fi gbàgbé tá a fi gbọ́ pẹ̀ tí ò bá fún ọ̀pọ̀ ẹnìkan náà bẹ́ẹ̀ làwa dúlé nǹkan ti ṣe mí mo ti ṣe nǹkan ajá tó bá relé ẹkù tó bọ̀ káàkiri dáadáa ọ̀pọ̀ ẹ̀ làwa dúlé. A ti rí pé lẹ́nu mẹ́ta yín sìn àti rí nínú àwọn fíìmù kọ̀ọ̀kan tí wọ́n lè nítumọ̀ lára fíìmù Fúnkẹ́ Akíndélé àtàwọn míì bẹ́ẹ̀ eléyìí ṣé ká sọ pé coming back ní ni àpẹẹrẹ sọ fáwọn tó ń wò yìí káàkiri àgbáyé. Àti Mercy Aigbe àti Kúnlé Afọláyan a lè pe àkọlé ẹ̀ ní coming back of the giant of Kanran or Kanran the giant. Kanran the giant. Coming back of Kanran the giant. Ọlọ́run ní o èmi ò jẹ́ nǹkan kan tá a lè mú ìgbẹ́ ìyẹ̀pẹ̀ kòkòrò lásán ọmọọ̀rà irọ́ là ń pa tá a lè ní Ọlọ́run ní bàbá Ọlọ́run ní èmi ta lè ń jẹ́ èmi n ò tiẹ̀ ló kọ nígbà dáyé lẹ̀ yá mi ló kọ ebi ẹ burú dé bàbá tún dàgbà táwọn ẹgbẹ̀rún ọdún ẹ̀ tún gbórúkọ ẹgbẹ́ Ọlọ́run ní ìtawárí apagunpọ̀tẹ̀. Apagunpọ̀tẹ̀ yìí ti ìlú Ìkórè. Oyè tuntun ni àbó ti pẹ́ lẹ́ti jẹ́. Ó ti pẹ́ ó tọ́dún mẹ́jọ Apagunpọ̀tẹ̀ ìlú Ìkórè. Mo jẹ Máyégún Bóde Òsì.